kí gbogbo wa káàkiri àgbáláyé níbi tí ẹ bá ti ń ráyè láti máa wò mí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ọ̀pọ̀. Ìmọ̀ràn ṣókí fún gbajúgbajà olórin hip hop tí a mọ̀ sí Portable Ọmọlálọmí. Portable Ọmọlálọmí, ìmọ̀ràn la fẹ́ fún ọ. Òótọ́ náà àwọn kọ́ la máa jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa jáde, ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti jáde, wọ́n dẹ̀ ti mú oríṣiríṣi ìmọ̀ràn wá. Ṣùgbọ́n wá rí pé kàkà kí ọ̀rọ̀ lára Portable nílé ní ìmísí. Gbogbo ọgbọ́n tí èèyàn bá dá láyé pátá, Ọlọ́run ọba ni. Tó bá dá ọgbọ́n tó bá bọ́ sí fún ọ bó ṣe fẹ́, Ọlọ́run ni. Bó bá dá ọgbọ́n tó bá di òmùgọ̀mọ́ lọ́wọ́, Ọlọ́run ni. Wọ́n fi mọ́ fún wa wípé kò sọ́gbọ́n kan, kò sí ète kan, kò sí ìmọ̀ kan, kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Àìmọye àwọn èèyàn tán fi ọ̀sán bí Ọlọ́run, tán fi òru bẹ́ẹ̀, gbogbo wákàtí tí wọ́n ní láti bí Ọlọ́run ọba, tó náà mọ̀ lẹ́ tí ì dá wọn lóhùn. Kí ló dé? Ọlọ́run á dá wọn lóhùn. Tó yẹ kó bọ́ ní kó máa dúpẹ́, kó bọ́ sí kọ̀rọ̀ kó dúpẹ́ fún Ọlọ́run ọba, kó bọ́ sí gbàgbà kó dúpẹ́ Ọlọ́run mo mọ̀ dúpẹ́ o. Sí èmi ló ṣe eléyìí fún. Ọ̀rọ̀ tó máa ń jáde, ó wá ń sọ̀rọ̀ jù pé ayé ti rí mi, ayé ti rí mi, ayé ti rí mi. Tó bá sọ̀rọ̀ lónìí, tó bá bọ́ lọ́wọ́, tó bá tó di lọ́la, èmi ló gbé jáde. Kí ló dé? Wọ́n lọ sọ pé bàbá tí olówó dání, ìyá rẹ̀ olówó dání, ìwọ ni ọmọ ológo. Ó jẹ̀bi tó jẹ́ ọmọ ológo. Ìwọ sì mọ̀ yìí pé mọ́ sọ ààrẹ di ẹ̀fọn, torí ẹ̀bùn tó náà bá fún ẹ̀fọn ló padà sí kó pa. Ẹ̀fọn ló mọ̀ ọ̀rọ̀ sọ jù láyé. Ṣùgbọ́n bó ṣe wù kí ẹ̀fọn sọ̀rọ̀ tó, ayé ìfẹ́ gbóhùn ẹ̀. Níbi tó bá ti dùn wákàn mọ́ ọ báyìí, wọ́n bá pa. Bá ti lè pa, ọ̀tàn nù. Portable bọ́ sínú ilé kó máa bí Ọlọ́run. Kí ló dé? Ìwọ kọ́ ni ọkọ̀ náà kó máa fún ní ògo àbí náà kó máa gbé òkìkí fún. Ọba tó fún ọ lókìkí nígbà tó rò tí. Tó máa fún ọ pé Portable nígbà tó wà fi wòye ọjọ́ báyìí o. Ìwọ náà mọ̀ ti di ẹni táyọ̀ mọ̀ pé wo wà ní irọ́ ni. Ọlọ́run wá dé nìyẹn, ọkẹ́ ọ, àfi kó sí pẹ̀lẹ́. Ó yẹ kí n sọ́njò ní ìwé pé gbogbo alágbára ayé, onípò ayé, tó náà bá fún ọ lágbára, ó fún ọ lówó àbò fún ọ nípò. Títẹrú tọmọ tán wá rí fún ọ. Sí jẹ́jẹ́ gbé ọ lọ títì. Àwọn ayé tó rí tí wọ́n ń lọ lónìí tán lè dànsákì ẹ. Nítorí pé tó náà bá fún ọ òkìkí, tó náà bá gbára ayé fi ṣe dànsákì ẹ. Tó bá jókòó jẹ́ kó máa bí Ọlọ́run ọba pé Ọlọ́run alhamdulillah ọmọ dúpẹ́. Kó bá tó sí fún ọ kó tún lè ṣe àlékún oore fún ọ. Ó ṣe é ṣe kó náà wọ́n kékeré ní kó gbà. Tó bá gbàgbọ́ àwọn tó dán sí dànsákì ẹ lónìí wọ́n padà mọ̀ bú ọ. Kí ló dé? Nǹkan ní tí ìdè social media ó ti sọ̀rọ̀. Nǹkan ní tí ìṣe kíní kan ó ti bọ́ síbẹ̀ ó ti sọ̀rọ̀. Ayé ìfẹ́ tó bá máa ń sọ̀rọ̀ jù púpọ̀, sọ̀rọ̀ díẹ̀ kò gbé yòókù mi. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn lè sọ tán. Gbogbo àwọn tó wáyé tán ti yẹn tán ti sọ pé mọ́ nìṣó. Ayé burú. Táyé bá tí èèyàn sì free, wọ́n yọ sọ́kù kò lẹ́sẹ̀. Tó máa yọ kàn máa já lọ gbúrú ibi tó bá já sí. Ó kàn ní pé ayọ̀ kan padà lẹ́yìn ẹni. Ìmọ̀ràn rè Portable, jókòó, sùn káàkà, kó ronú, kó pe ẹ̀dọ̀ àti ọ̀rọ̀ fún ẹ kó gbé papọ̀. Ayé ọ̀gbà gìrìgì gẹ́gẹ́ láyé gbà. Ọlọ́run wà pẹ̀lú wa, yóò wà pẹ̀lú ìwọ náà. Ìmọ̀ tí mo fẹ́ sọ jù bá ń lọ. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó go viral. Tí wọ́n bá ti wá ń share ẹ máa bá mi subscribe sórí YouTube channel mi, Confirm TV. Ẹ lọ sórí Facebook, ẹ follow mi bẹ́ẹ̀, Confirm TV on Facebook.